fọ́lọ́run lókè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn pátápátá. Mo kí gbogbo ojú gbogbo ọkàn tó ń wò mí. Òní jẹ́ òpin ìran yín láyé ní orúkọ Ọlọ́run alààyè. Mo gbà ládùúrà gbogbo tí ń pa yín lẹ́rìn ò ní pa yín lẹ́kún. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà, gbogbo èròǹgbà ọ̀tá lórí kálukú wa, lórí ẹbí, lórí ọmọ kò ní jọ ní èròǹgbà ibi wọn lé wa lórí. Yóò dára fún wa in Jesus mighty name. Àránṣẹ́ ayé àṣàṣe ayé àbílù àpètà àpèpà kò ní bẹ́ ẹlẹ́dàá wa lé bó ṣe máa rí nìyẹn in Jesus mighty name. Mo fẹ́ sáré fi ẹ̀hónú mi, èrò ọkàn mi bó ṣe rí lójú mi hàn lórí àwọn ohun kan tí mo rí nígbà tí àwọn ẹlẹ́sìn wa ọmọ Yorùbá kan traditionalist wọn lọ kí olóyè Sunday Igboho nílé. Àkọ́kọ́ mo fẹ́ bẹ̀ gbogbo wa tí à ń jìjà ń gbára àbá ń jà fún ẹ̀sìn, I don't know how to put it, bọ́ oníkálukú ló mọ kí ló dì sọ́kàn tó fi ń ṣe nǹkan tó ń ṣe. One, ilẹ̀ Yorùbá yìí ti gbogbo wa ni. Ẹ̀sìn tó wù kó ń kálukú yà sí, ìwà burúkú ọwọ́ wọn la ò fẹ́, ìkórìíra tí wọ́n ní la ò fẹ́. Ẹ̀yin náà mọ̀rú àwọn ìkórìíra tí wọ́n ní. Bẹ́nìkẹ́ni bá ṣe kíní báyìí ẹ pa, bẹ́lẹ̀ bá ṣe báyìí ẹ pa, bítọ̀n bá ṣe báyìí ẹ pa. Nínú ẹ̀sìn traditionalist kò mi ò rò pé wọ́pọ̀ ń bẹ àbí wà ń bẹ rárá. Nínú ẹ̀sìn Kristẹni mi ò rò pé wà ń bẹ rárá. Ẹ̀sìn tiwọn náà ló kù díẹ̀ káàtó. Tá a bá wá jọ pariwo lé wọn lórí, wọ́n á fẹsẹ̀ àwọn nǹkan yìí múlẹ̀ débi pé yóò affect àwọn ọmọ tiwa tó tiẹ̀ ti ń affect ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Inú mi dẹ̀dùn pé ọ̀pọ̀lọpọ̀ ara wọn náà ń tú àṣírí ara wọn síta, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn kan ká gidi borí. Now, ìfẹ́ òun là ń preach. Mùsùlùmí tó bá ti ní love, tó ní humanity, tó ní peace, ọ̀rẹ́ ni wá. Nítorí kò máa ṣe. Bọ́ Mùsùlùmí tó mọ̀ pé tó ń gbé dání ọ̀dà iṣẹ́ ẹbí wa, tó wá ń wà nǹkan kan tó máa fi cover up láti máa ṣiṣẹ́ ẹbí yẹn, tó wá ń tọwọ́ bọ ẹ̀sìn ẹlẹ́bọ, tó ń tọwọ́ bọ ẹ̀sìn Kristẹni, a ò ní grief. Àṣírí wọn a máa tú ni. Ìyẹn dúró bẹ́ẹ̀. Màá kọ́kọ́ sọ̀rọ̀ dáadáa lórí alàgbà Sunday Igboho. Alàgbà Sunday ọmọ Adéẹmọ Igboho sà, pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, pẹ̀lẹ́pẹ̀lẹ́ léegun àgbà ń jó òwe Yorùbá ni. Ọba ìlú kò lẹ́sìn, baálẹ̀ ìlú kò lẹ́sìn, agitator leader kò lẹ́sìn. Now, mo wá rí àdí àkànnú ayé yín, first come first serve. Ó ní habit yẹn. Now, nínú ọ̀rọ̀ yín nígbà tí wọ́n ń fi ọ̀rọ̀ wá yín lẹ́nu wò, ẹ lè pa ọ̀rọ̀ mọ́ra. Ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wípé bàbá yín Kristẹni ni, òun gan sọ fún pé tẹ́ bá ráyè lọ ṣọ́ọ̀ṣì, nǹkan báyìí ní kẹ́ ẹ máa ṣe. Now, ẹ̀yin gan ò tiẹ̀ lẹ́sìn kankan, kíní kan gbogbo àwọn tó bá wo fídíò yẹn, torí mi fẹ́ play fídíò yẹn rárá. Àwọn tó bá wo fídíò yẹn wọ́n á mọ nǹkan tí mò ń sọ. Ohun tí mo wà ń try láti sọ ni pé alàgbà Sunday Igboho díẹ̀díẹ̀ ẹ̀dẹ́ àkókò kan tí wàhálà ò tí ì ṣẹlẹ̀, àwọn ọmọ ní tíátà kan wọ́n ṣe play kan tí wọ́n pè ní kinní kan Igboho, bóyá orúkọ yín náà wọ́n fi táàgì ẹ̀. Ẹ wá wọ́n interview yín. Ohun tó jí òye yín gbà yẹn ni wípé Christian pọ́nbélé ní inú ọ̀rọ̀ yín tẹ́ sọ jáde, a sì lè wá fídíò yẹn jáde. Christian pọ́nbélé òun lẹ pera yín. Ẹni tí wọ́n bá bọ́ ara yín sílẹ̀, ẹ lè bá gbẹ́rẹ́ kankan, tí wọ́n bá délé yín wọn lè bá àsọ̀rọ̀ kankan. Ẹ máa ń command ìbọn báyìí lókè ní gbígbà tí yàn ń wo fíìmù àwọn American film. Mo rántí gbogbo ń ta fíìmù yín nígbà yẹn. Nígbà tí Alhaji Muideen Bello wà láyé, mo rí pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni àbí ọmọ lẹ jẹ́, kí n má pè lọ ọ̀rẹ́ báwo ó jìnnà síra wọn. Akimu yìí, àfà Akimu yìí, èmi máa ń pè ní àfà Yorùbá nation ni máa ń pè, torí pé kéèyàn try ó jà gbùdùgbùdù ó try. Nígbà tí ẹ wà ní Togo ní Kútọ̀nù lọ́hùn, ó lójú ẹni tó lè yọjú síbẹ̀, bàbá ìdébẹ̀. Náà lábẹ́ àkóso bí Ṣéhù Kólórì mi fẹ́ sọ̀rọ̀ púpọ̀. Mo fẹ́ padà pé kẹ́ kíyèsára agitator lóríṣiríṣi
wọn kì í lẹ́sìn. Bẹ́ẹ̀ nìkan bá dé tó bá lọ́mọ yín lòun ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí ẹni tó wọ green aṣọ green yìí tó sọ tí wọ́n pèrè àwọn ọlọ́mọ Ìbàdàn ọ̀rọ̀ yẹn kò púpọ̀ káàtó, ọ̀rọ̀ yẹn rùn gan létí. A ní káwá kí ọmọ tiwa, a gbọ́ pé àwọn ọmọ ẹrú ọmọ àgùntàn wọ́n ti wá kí wọn, àwọn ẹlẹ́bọ dẹ̀ ní ọmọ tiwa. Because ẹnìkan ò lè kì í nísìn kó sọ pé ọmọ àlà ní àbọ̀mọ Dáfídì àbí mi fẹ́ lọ sí gbogbo bẹ̀ yẹn. Sẹ́ríkà ìpàwá lọ́mọ àgùntàn kò ní mínì. Ẹ ti mọ Christian á hù àbí àgùntàn yẹn á silent ọ̀n tí wọ́n bá lé àgùntàn kan ògiri kó tó yíjú padà. Gbogbo Yorùbá lọ́mọ ẹranko, if you don't know, ọmọ àgùntàn ló wá dáa jù ní gbogbo ẹranko tí wọ́n kì wá mọ́. Ọmọ erin jogún ọlá, àwọn èèyàn tá a bí ń dìlé àwọn tí ẹranko wọn jẹ́ erin ni. Ọmọ àgbódèrè, àwọn èèyàn tí wọ́n tí bàbá wọn jẹ́ ejò òjòlá ni. Ọmọ ọwọ́ ọmọ ẹkùn, àwọn èèyàn kan nìyẹn. Àwọn kan ọmọ ẹdúnjọbí, àwọn ìbejì nìyẹn. Ìdílé ọ̀bọ ó pọ̀ ṣàṣù bẹ́ẹ̀. Kò sí ìdílé Oníkòyí tí bàbá wọn ò tún jẹ́ òkété pé wọ́n gbọ́dọ̀ jẹ́rin òkété. Ẹ wo àwọn ẹranko yẹn lọ su tí wọ́n táàgì gbogbo Yorùbá mọ́. Náà tí wọ́n bá pè wá lọ́mọ àgùntàn inú wa dùn lọ́pọ̀lọpọ̀ gan. Bọ́n tèmi sọ ni wípé ìkórìíra tá a fẹ́ gbà kúrò lọ́wọ́ mùsùlùmí lẹ́yìn introduce. Ẹ má introduce ìkórìíra rárá àtọ́. Gbogbo àwọn ẹrú ikú tó wà lẹ́yìn Sunday Igboho, àwọn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn, Christian wà ń bẹ̀, Muslim wà ń bẹ̀, kò sí kankan rá wà ń bẹ̀, traditionalist wà ń bẹ̀ tí wọ́n jọ ń kóra wọn káàkiri. Mo fi Ọlọ́run ọba bẹ̀ wá, àlàáfíà lálá wá fún ilẹ̀ Yorùbá. Ṣé tá a bá gba Yorùbá nation ṣe okay, a máa kọ́ lọ face ara wa ní Yorùbá nation pẹ̀lú ìjà àgbòrò. Traditionalist kò lè dá ọba àlú. Okay, jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí. Bàbá wa olóyè kábíyèsí mi ò mọ bí n bá tó ṣe pè yín, ọba àgbàlagbà bàbá wa Rasidi Ládọjà tí wọ́n lọ bá Tinubu. Wọ́n máa ń ṣe Muslim nìkan, wọ́n ń ṣe Christian nìkan, wọ́n dẹ̀ ń ṣe oníṣẹ̀ṣe nìkan. Wọ́n á sọ pé ọmọ ẹlẹ́bọ lọ́mọ àwọn Sunday Igboho. Bàbá wa Tinubu tó rìlíìsì Sunday Igboho kì í má ṣe torí ẹ̀sìn rárá o. Èmi kan bẹ̀yìn ni mo rọ̀ yín, ẹ má jẹ́ kí tẹ bá rẹ̀ ti ń ṣèbàjẹ́ ẹ pé ẹ jẹ́ ká sọ fún wọn, bá máa ṣépè, wọn bá máa bèbú, ẹ jẹ́ ká ṣàlàyé fún pé a ní tá a fẹ́ a ò fẹ́. Ẹ má jà introduce tá a pè ní hatred, ìkórìíra. Kò sí bá a ṣe bílé bá ti kanra wọn máa jó kanra wọn. Kò sí bá a ṣe ní kanra wa nínú rìn, nínú èrò, nínú ìṣe, a máa kanra wa sáni. A máa kanra wa níbì kan. Kò sí létí òní Christian, kò sí létí òní Mùsùlùmí, kò sí létí òní oníṣẹ̀ṣe. But ìwà burúkú yìí ṣẹ́ òun la fẹ́ tí wọ́n introduce sí wa. Ẹ fi ọmọ ọdún mélòó kan, ẹ bá sùn lọ́mọ ọdún mélòó kan, ẹ fẹ́ ṣúgà mọ́mì, ẹ ń ṣépè, ẹ ń ṣe gbogbo nǹkan, ẹ ń pààyàn nínú mọ́sálásí, ó kírun pẹ̀lú yín. Oríṣiríṣi àwọn ìwà yẹn la fẹ́ mọ́ láwùjọ. Ká dẹ̀ sọ pé àfẹ́ àwọn tó dẹ̀ tọwọ́ ọmọ bọ́ sọ fáìn, tó dẹ̀ kó òun ẹ̀sìn yẹn tán lọ bòmí àná rí náà máa ń tí wọ́n rí. Please, mo bẹ̀ wá gbogbo ọmọ Oòduà, ẹ má jẹ́ kí a fi ìkórìíra bára wa lò. Mo kí yín ní comment section gan, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ gbọ́ mi dáadáa. Wọ́n níbi rọ́bà lọ́gbọ̀n ọdún lọ́jọ́ kan òdodo abá náà ò kìí sógún ọdún mọ́. Bí rọ́bà ń lọ lánàá lónìí òtítọ́ ọba òun lọ̀rọ̀ àwọn aráabí. Ní comment section ẹ má bá mi type ẹ̀ síbẹ̀ pé Ọlọ́run gbà wá lọ́wọ́ ẹ̀sìn apànìyàn. Ọlọ́run ẹ gbà wá lọ́wọ́ ẹ̀sìn apànìyàn. Ẹ wo, mo ti sọ kíní kan fún yín, ẹ má wo tèébú, ẹ má wo tèpè. Takú ti Jésù, abimú, abojú, abetí, abẹnu, abẹyín, kọ̀ọ̀kan yín o, gbogbo ẹ̀ wà lára ààlà wọn, ó wà lára bàbá wọn. Wọ́n ṣe láti threat wa láti lè jẹ́ pé ká dákẹ́, láti attack wa ká má bàa rí ìwà búburú wọn. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń bá mi expose, tẹ́ ń repost àwọn ìwà burúkú wọn, tẹ́ ń jù sí wa. Mo send kinní kan ní àná àbí wípé Iran àwọn náà ti bẹ̀rẹ̀, ó dà pé wèrè kan sọ pé fake news bí wọ́n ṣe máa sọ pé rọ́ọ̀nì nìyẹn o. Òótọ́ dẹ̀ ni wọ́n mọ̀ pé òótọ́ ni, wọ́n mọ̀ pé òótọ́ ni o, tí wọ́n fi fogun ká wa mọ́lé
bí wọ́n ṣe máa sọ pé irọ́ nìyẹn. Ẹ má jẹ́ ń sọ̀rọ̀ púpọ̀, ẹ jẹ́ ń sáré fi àṣírí kan hàn yín. Ara wọn náà ni wọ́n mọ̀ fúnra wọn lóògùn jẹ lára wọn. Ẹ wàá wò sẹ́mi lòpùrọ́ ni àbá wọn, sẹ́mi lo lórí burúkú ni àbá wọn àti bàbá wọn. Wọ́n pa ènìyàn ní Kwara. Mo ń bọ̀, ẹ já sáré gbọ́ ohun tí àáfà ìwí ká tó wá tẹ̀síwájú. Ó ti dẹ́sìn yìí tí mọ́sálásí pọ̀, dáwà pọ̀, kọ́lọ̀ lọ́hùn tààrà, kọ́lọ̀ Rasulullah ìsọ̀rọ̀ òun ló pọ̀. Ìsìn ní ìsìláàmù díẹ̀ sí mùjẹmùjẹ. Ìlú lábáwà ló ní ìsinmi. Ẹ lọ Afghanistan, wọ́n ní ìsinmi. Ogun ni láàárọ̀, ọ̀sán, alẹ́. Ẹ lọ Syria, ẹ lọ Yemen, ẹ lọ Libya. Ìlú lábáwà ló ní ìsinmi. Iran ló tún bẹ̀rẹ̀ tiẹ̀ yìí. Láwọn ìlú táà máa sọ ìgbà ìsìláàmù ní ilẹ̀ níbẹ̀. Àwọn sọ́jà Mùsùlùmí ló dominate Nàìjíríà. Ṣé Nàìjíríà nílẹ̀ ní fọkànbalẹ̀? Ohun tó fà á, ẹ má jẹ́ tàn yín. Òun náà ni ẹ̀sìn ta lọ ímpọ́ọ̀tù wọ̀lú yìí. Gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí èé tako kẹfẹ́ rí tó jẹ́ pé Mùsùlùmí ẹgbẹ́ ẹ̀gbẹ́ ní mẹ́ntàkò ní mẹ́múlọ́ta àwọn ènìyàn o. Làbí sọ fún yín gbogbo yín tẹ́ ní mọ́sálásí, gbogbo ẹ̀yin bàbá wa yìí tẹ́ ẹ kọ́ mọ́sálásí sílé yín àtẹ̀yìn ìyá wa ẹ̀mọ̀rọ̀ àbá àtẹ́mẹ̀ gbé mọ́sálásí fún o. Orí múgbàrí yìí kan náà lódìdí ìmáàmù ló ti sọ yí pé tí Sultan bá ti dájọ́ oṣù tí wọ́n bá ti tẹ̀lé ẹ̀sìn wa ní ká pa. Ṣé ẹ̀tọ́ ni? Orí múgbàrí yìí kan náà ni mufti ìlú kan ló ti sọ yí pé ṣé ẹ rí ẹ̀wọ́ ajẹ́kọ̀ọ́ ọmọ yín ẹ̀rọ kọ́ bí wọ́n ṣe ń yìnbọn ẹ̀rọ máa rà dá fún wọn. Fídíò tó gbó báyìí rà ní àwọn táwọn wíwọ̀n yìí ni wọ́n ti wà ń lẹ̀ Yorùbá yìí náà o. Ọmọ mọ́sálà wá lọ́wọ́ wọn o. Ayàlàkà yìí èèyàn kan ò lè sọyàn kó di Mùsùlùmí tó wọ́n ò bá fẹ́. Ànábì sallallahu alaihi wasallam tó wọ́n ò bá fún èèyàn ní privilege òun náà kọ́ yóò fún mẹ́nà. Ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Talib tó dúró tì í. Ó fẹ́ kú báyìí ó pọ̀ pàtàkì. Ànábì ní bóòtẹ́ ẹ̀gbà ìsìláàmù kan sọ wípé la ilaha illallah Muhammadu Rasul Ọlọ́run gba àwọn ẹ̀dá ní kò léwu. Ẹwà ṣe wá àti fún àwọn èèyàn wọn tẹ̀lé yín ẹbẹ̀rẹ̀ sí ní pa wọn. Kódà tó mẹ́jẹ Mùsùlùmí wọ́n jẹ́ Kìrìsìtẹ́nì. Kódà tó mẹ́jẹ Kìrìsìtẹ́nì wọ́n jẹ́ lẹ́bọ. Gbogbo tí wọ́n bá pera wọn, èèyàn kan ò ní right láti ṣe wá àti fún èèyàn kan tí ò bá tẹ̀lé ẹwà lè pa wọn. Ẹwà pa odidi ìlú èèyàn 100. Ọlọ́wọ́ bí yóò. Gbogbo àwọn ọmọ yìí ẹmọ́rú lè kí oúnjẹ ẹ̀mọ́ fi wọ́n sí. Tọ́mọ̀ rẹ̀ bá ti ń délé tí ò lè kí ẹmọ́ ẹgbẹ́ dádì ẹkú lé wàhálà ń bọ̀ nulé rẹ̀ nù. Tẹ́ẹ̀ ti ń ṣe mítìn tó ti sọjá ẹ̀sìn tí wọ́n ní kan mọ́ ṣe family meeting. Ẹ̀sìn wọn ló ní kí ẹ̀mọ́ ṣe family meeting. Lọ́jọ́ tá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ní lára pín. Kábíyèsí Olódùmarè, ta ló purọ́, ta ló lórí ibú báyìí. Sẹ́rí ẹ kọ́kọ́ máa wo àwọn tí wọ́n wá comment section yẹn lọ sí profile wọn, ẹ lọ wá location wọn, ẹ jẹ́ ká máa àdírẹ́sì gbogbo wọn pátápátá, ẹ jẹ́ ká máa dá wọn mọ̀, ẹ mọ̀ wọn ládùúgbò yín dáadáa o. Tí wọ́n bá ti ń ṣe kankan rìkọ́ọ̀dù wọn sílẹ̀ ẹ sẹ́ǹdì ẹ̀, mídíà ti ṣàyédẹ̀rọ̀, ẹ jẹ́ kan ṣẹ́ bàbá ńlá kú èpè. Wọ́n fẹ́ fi pa wá lẹ́nu mọ́ ní ìpè yẹn ká fi silent wa ká má bàa sọ̀rọ̀. Ẹ ti gbọ́ báyìí 162 gbogbo wọn kọ́ ni wọ́n máa jẹ́ Mùsùlùmí tí wọ́n pa ní Kwara yẹn 162 nítorí pé wọ́n fẹ́ fún wọn ní òfin sàríà wọ́n láwọn ò gbà wọ́n dẹ̀ pa 162 èèyàn. Ẹnìkan wá bọ́ sórí comment section wa ó wá ń sọ̀sọ̀kúsọ ẹ tètè máàkì fèsì ẹ̀ pé ara wọn Boko Haram àwọn bandit tá a ní ládùúgbò ni. Ẹ lọ sí profile ẹ wá àdírẹ́sì ẹ̀
ẹ jẹ́ ká máa mú wọn dání, ẹ jẹ́ ká máa mú dání. Ààbò ẹnu sọ̀rọ̀ mọ́ rárá níbi tá a dé dúró yìí, a ti mọ̀ wọ́n ní apànìyàn. Ọlọ́run gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ apànìyàn. Ẹ máa bá mi fi sí comment section. 177 ni wọ́n lọ kó ní church kan ní Kaduna. 177. Àwọn ìwé kan ní Ìlọrin, wọ́n ti àwọn èèyàn, wọ́n gbé news yẹn wá ní o, wọ́n ti wọ́n mọ́nú ṣọ́ọ̀ṣì, wọ́n sọ náà sí wọn, wọ́n pa àwọn Kristẹni. Ẹ wá ní ká dákẹ́. Ẹ jẹ́ kán sọ story mi tí wọ́n bá mọ̀. Èmi gan bọ̀ sọ story ara mi fún yín. Ẹ wo, yóò dára fún yín. Má fi ààyè gbà wọ́n ládùúgbò ẹ. Tó bá ń bá wọn sọ̀rọ̀, tó bá díjú kan kó la ẹyọ kan o. Ẹnìkan bí pẹ́sẹ́ kò sí mùsùlùmí mọ́ ni. Mo ní mo lè dáhùn pé bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ni pé mùsùlùmí tí mo mọ̀ tó ń lo humanity, tó ń lo love, tó ń lo peace. Tá a bá ti yọ owó àwọn yẹn, mo tún mọ̀ mùsùlùmí tó ń ra eré ekura orí ẹja. Bẹ́ẹ̀ ni tẹ́ ẹ pè láwọn oníjàlábí yẹn, inú wọn gan tún mọ́ ní ìgbà mi. Àwọn tẹ́ ẹ pè lẹ́lẹ́bọ́nú wọn yẹn, inú wọn mọ́. Ẹ kú ti pè wá nìkan náà pé nǹkan kan náà jọ ni wá fine. But ní orí mídíà yìí, gbogbo àṣírí yín pátá tó bá ti ń wáyé la máa tú. Kò síbi tẹ́ fẹ́ sá sí. Yóò dá fún yín, ẹ bá mi share, ẹ bá mi share, ẹ share lóríṣiríṣi iye ìgbà tẹ́ bá lè share, sá máa share. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé láàrin ọ̀tá la wà, láàrin àwọn apànìyàn la wà. Kọ́lọ́run kó kó wa yọ. Àlàáfíà fún wa. Ó tún dàárọ̀, ó tún dàkókò kan náà.